Hey, lovers all over the world, still remain Babalawo International. Eléyìí ni ẹ̀yọ́nú gbogbo ayé tí èèyàn máa fi rí àánú gbà. Ẹ̀yọ́nú gbogbo ayé, ẹ̀yọ́nú gbogbo ayé tí èèyàn máa fi rí àánú gbà. Báwo la ṣe máa ń ṣiṣẹ́ yìí, èèyàn wòyá mi? Jẹ́ ká lọ wá ẹyin adìyẹ òróró mẹ́ta tó mọ́ dáadáa. Wẹ́ kò yẹ kí tètè máa mú àwọn iṣẹ́ báyìí lẹ̀, but because ìkàtà fi ń jẹun ni. Because iṣẹ́ tó bá ti dájú dáadáa but èmi ò lè ṣe due to mo rí pé kí la mú wálé ayé kí la máa mú lọ ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Máa sọ pé nìkan fún wa ní lóòrèkóòrè pé ọmọ ìyá mi tó bá rí pé olóòkun kò ṣiṣẹ́ lára ẹ, ọmọ ìyá mi jáde sọ̀rọ̀ ara ẹ kó lọ bèrè sí ètò tó bá wà mẹ́ ṣe kókó mi kẹfí ti wà òkè kó bá lè máa lóòkun kó bá lè máa jẹ́ lára ẹ àdúrà gbàgbà. Ibi tí mo lọ lélẹ̀ wọ́n mẹ́rin adìẹ òróró mẹ́ta yẹn bá mi share fídíò yìí mo bẹ̀ ẹ́ jọ̀ọ́ bá mi share iṣẹ́ ìmáa ṣe aláǹfààní kò síbi tó bá lọ ọmọ àrí àánú gbà ń bẹ̀ ni àyà máa yọnu sí ọkàn àyà máa yọnu sí obìnrin máa yọnu sí pef ni o ẹ̀rí pé mo ti kún ọjọ́ fẹ́ lò wọ́n ìkàtí fẹ́ lò wọ́n fún ni kò sí pef tí o lè lò fún bó dẹ̀ yọ nọ́mbà fẹ́ kó má jẹ́ àwọn spiritual pef báyìí o lè lò fún àwọn o lè lò cream náà fún kí ló máa ṣe ọmọ ìyá mi wá lọ wá ẹyin adìyẹ òróró mẹ́ta kí ló ń jẹ́ ẹyin adìyẹ ìbílẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe yẹn so ẹyin adìyẹ yìí mẹ́ta ló máa wà á mọ ẹyin adìyẹ wà á fọ sínú ike báyìí tó bá jẹ́ wà á fọ sí ọmọ ìyá mi àbí lópe báyìí ó kàn máa pẹ́ ní eléyìí máa pẹ́ bọ̀tí eléyìí orí eléyìí ni kò fa sí ó bá ti wá gbó sí ọmọ ìyá mi bá ti wá fa sí wọ́n á mú sẹ́ẹ̀lẹ̀ yẹn sọ́nù so wọ́n á mú eléyìí wọ́n á gbé pamọ́ sínú ilé ní abẹ́ ìjì tó yẹ pé òun ò níran sí wàá gbọ́ máa gbẹ tó bá tó wá gbẹ tó ọmọ ìyá mi kí ló máa ṣe ọwọ́ àlọ́ akúná nígbà tó bá ti lọ bá ṣe kúná yẹn wàá gbà sórí ọlọ́ bá ti mọ̀ pé ó ti gbẹ tán wàá dà sórí ọlọ́ wàá lọ wá kúná wàá mú ewé iná funfun ewé iná pupa àti ewé oríjì gbígbẹ àwọn ewé yìí gbígbẹ ló gbọ́dọ̀ jẹ́ wàá kó lórí orí ọlọ́ wàá lọ wá kúná wàá dà papọ̀ pẹ̀lú ẹyin adìẹ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe wàá dà sínú àwọn pef báyìí orí this is what they call Miss Paris eléyìí sọ̀nà lẹ́à eléyìí náà 77 eléyìí divine grace eléyìí ọmọ ìyá mi kò sí tó lè dá sínú ẹ̀ o lè bu díẹ̀ sínú cream kó máa fi para o lè bu díẹ̀ sínú eléyìí náà kó máa lò kó máa fi pajú para kó máa jáde ọmọ ìyá anyway tó bá lọ owó tó wà ní Nàìjíríà owó tó wà labroad ẹ lọ ṣe yẹn orí kò kékeré ni kò sátari nínú ẹ kò sí kan mí nínú ìkan mẹ́rin péré ni eléyìí ló karùn àwọn kan báyìí ló karùn ewé ẹyin adìyẹ ewé náà funfun ewé náà pupa àti ewé ríjì gbígbẹ sẹtiri gbígbẹ ní àwọn ewé yẹn ọmọ ìyá mi God do the work tested and confirmed still remain Babalawo International ẹyọ ọmọ ìyá mi bá mi share fídíò yẹn náà bá mi share náà ó lè share má bínú ṣé mo ṣe ẹ ni bá ṣe ẹ má bínú bá mi share. O ṣé ọmọ ìyá mi, màá wá ṣe ẹ̀. God bless you, yóò yọ kàǹkà.